ṣe bọ́. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Mi ò ní fojú sunkún ọkọ. Mi ò ní fojú sunkún ọkọ. Ire ni mo yàn, ire ni màá rí. Ire ni mo yàn, ire ni màá rí. Mi ò ní sunkún láyé mi. Mi ò ní sunkún láyé mi. Èmi àtàdé orí mi o. Àjọ máa dàgbà 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 darúgbó. Àjọ máa dàgbà o. Àjọ máa dàgbà 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 darúgbó. Adé orí mi ò máa ní ṣíbọ̀. Adé orí mi ò ní ṣíbọ̀. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Mi ò ní fojú sunkún ọkọ. Mi ò ní fojú sunkún ọkọ. Okay. Oh, Omi. Sir? Mi ò ní lè jẹ kankan mọ́. Mo fẹ́ dé ọ́fíìsì nsìn. Mo ti ṣetán sir. Ẹ̀yin náà lè ní kí sáré bá yín sìn kankan kẹ́ tó jáde sódà ilé jẹ́ ètò lọ láàárọ̀ yìí. Ó ti yé mi. Má bínú mi nílé dúró jẹun mọ́. Mo ní nǹkan kan tó important tí mo ní láti lọ ṣe lọ́fíìsì nsìn ni. Ó dáa sir. Sọ ma pé bí kò ń gan ọmú yìí lọ́jọ́ ra wọn tí n bá sọ ọ̀gá ọ̀gá ò ní gbà o. Wà kí ni máa sọ máa gbé báàgì ọ̀gá ẹ̀ ná? Kí ni wàhálà rẹ pọ̀ báyìí? Kí ló dé lọ wálé ayé má yànà? Sẹ́mi ló fẹ́ bòbú. Olúwa mi o. Olórí ìgà ó dé. Ó yá. Odùn yìí sàn, kó fìnira sàn. O ní fìnira lólé ayé rẹ. Bẹ́ẹ̀ ni correct ni ó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ yẹn. Sẹ́ni tí lékeleke bá wọlé báyìí, tọmọdé dé bàbá yìí ni máa ṣẹ́wọ́ sí. Òórùn. Ìdí ọ̀sẹ̀wọ́ sí. Òórùn. Àlàáfíà ọ̀sẹ̀wọ́ sí. Òórùn. Ẹ̀mí kíkọ́ ọ̀sẹ̀wọ́ sí. Òórùn. Olúwa mi. Òórùn nìyẹn látòrí òkè ó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ yẹn bàbá. Àmín. Ẹ wo time ti lọ. Ẹ jẹ́ kí tètè máa lọ sọ́fíìsì. Ẹ lọ sí gèètì ẹ. Èyí ò ṣe ọdún ìdá kí n sin gbàdúrà ní fọkùnrin kọjá. Olúwa mi ó. Tẹ́ ẹ bá ti kọ́ ọkọ̀ bàkọ́ báyìí inú yín dójú nu. Tọ́ bá lo méjèèjì wọ́n láti. Olúwa mi. Ó dé olórí ìgà olódógbòlù àwọn jáwé lọ ó yá lówó tó jẹ tó fáwọn ọmọ lẹ́yìn ẹ jẹ. Ó yá wàhálà ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ aṣọ ọ̀gá ti wá o. Inú get lost orí ẹ̀ tó ń pààyàn sí máa pa kan. lọ́jọ́ ayé mi kí n máa fojú sunkún ní àkọ́kọ́. ẹni bá ládé ó ti rí ojú rere Ọlọ́run gbà ó. Adé Ori bàbá jẹ́ ẹ fáyà ká máa ṣe. bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ bá tí ì dé ọkàn tí wà ò lè balẹ̀. èmi ò ní bí lọ́wọ́ ti kó àwọn sọ̀rọ̀ pé ọ̀la dé dé mi. jẹ́jẹ́ o. ló wà ń tẹ́ lọ́ra ṣọ̀gá wa o ọ̀gá ire ni wọ́n o. Seriously, kí ni tẹ́ ń bá mi sọ yẹn? Kí ni ohun tí ẹ ń sọ fún mi? Ṣé tẹ́ mi ní pé ládùúgbò ọjà tí mo bá yín rà yẹn ẹ ní fún mi ní discount lórí ọjà yẹn? No, ẹ má quote mi wrong o. Kò ṣe pé a lè fún yín discount but lórí ọjà ilé kò rí ìṣòwò ń bẹ̀. Ẹ máa gbà wá bẹ́ẹ̀ náà ni. Uncle, ẹ má bínú. To be sincere, ó dẹ̀ ti fún ní good discount o. Irú ìlú wà lórí awágbọ́n àjèrè púpọ̀ lórí ẹ̀. Honestly. Ta làwọn? At least mo ti wá síbí báyìí. Times without number mo ti wá rajà mi ò bá wọn rí. Kí ló dé tí wọ́n dá sọ̀rọ̀ tí ó kàn wọ́n? Ó ṣe pọ́n dá sọ̀rọ̀ ọmọ bó ṣe ń lọ làwọn náà ṣe ń try láti máa explain fún yín ni. Ẹ má bínú sà, mi ì dẹ̀ wá bá yín jà o. Tẹ́ ẹ bá ṣe tí mo ní pé ká ẹ ṣe, I know what to do. Good. Ẹ ká sàn ọmọ gidi, mo wà okay. Yeah, ó dà pé mo mojú. Kí ni àwọn nǹkan tẹ́ ti wá ṣe fún wọn báyìí? Òun náà ni mo try láti explain fún wọn pé kán ní sùúrù wọn ti ready àti gbẹ́ anything. Okay. Seriously, báwo ni mo ṣe máa ra dúró ọjà tó tó yẹn tí wọ́n ní fún mi ní discount? For what reason? Ẹ má bínú sí wa sá, ẹ máa ní sùúrù pẹ̀lú wa náà ni. Ẹ mọ̀ pé kò ń ṣe ni kò ń ṣàna tí ẹ̀sìn máa ń wá bíbá. Yes. Àwa náà dẹ̀ mọ̀ yín dáadáa. Thank God, ṣé a máa wá around. Ẹ kàn máa fún mi ní few minutes kí n lọ fi yọjú sí wọn. Good. Serious. Ṣé mo lọ attend mi dáadáa yẹn? Kò ṣe pàwọn náà ń bá yín jà. Àwọn mo bá ẹ jà. Come in. Sorry sir. Okay. Ó ní customer wa kan tí wọ́n fẹ́ rí yín lórí discount àwọn ọjà tán fẹ́ rà. Why tí ẹ máa fi jẹ́ kí customer rí mi lórí discount ọjà? Tí mi ò bá sí lára nìkan.
àbí tí n bá sí ní country nǹkan ẹ ò lè attend sí customer mọ́. No sir, he's one of our good customer and wọ́n máa ń bá wa ra ọjà púpọ̀ dáadáa so ẹlẹ́kẹta tó máa bá a rọjà lélẹ̀ and this time around ọjà tó fẹ́ rà pọ̀ gan-an so wọ́n dẹ̀ ti ń complain nípa discount that is why tí mo sọ fún wọn pé ẹ wà around pé wọ́n lè rí yín. Okay, no problem. Jẹ́ kó wọlé. Okay sir. Okay, you're right. Ẹ kú jókòó sá. Ọ̀gá sọ pé ẹ lè máa bọ̀ sí. Tẹ́ bá ti wọlé right hand side yín kẹ̀yà síbẹ̀. Àwọn tó wà ńbẹ̀ tí mo pè ń bọ̀. All right. Thank you very much. In fact, mo really appreciate it. Bọ́dà, àjọ máa pín ní. Pín kí ni? Ṣẹ́yìn tí mò ń bá jà. Ẹ lè bá wa jà. Ó ṣe máa dà. Thank you. Okay. Èmi ni. Bọ̀wálé Àlàbí. Èmi ni. Dàpọ̀ Oyèkánmi. Yes. How are you? Sit down. Thank you. Adébọ̀wálé Àlàbí. Èmi ni o. Ìwọ ni chairman B&F company. Ọlọ́run ni. Ọpẹ́ ni fọlọ́. Ọlọ́run ni. So, ìyàwó àtọmọ ńkọ́? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n wà. Wọ́n wà. Ọpẹ́ ni fọlọ́. Olúwa ṣe. Bó ṣe dá mi lóhùn yẹn, ó dàbí pé ó ti tó ìyàwó 3 or 4 tó rọ̀ ìrìn olówó. Ìyàwó 2 3 kẹ̀ ó tún wọn wípé mi ò lápọn láti lẹ̀ ó fẹ́ ráyè ìrù ẹ̀. Ó yẹ ká mẹ́nu kúrò lórí ìyá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìwọ náà ń kọ́ ìyàwó àtọmọ ńkọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n wà lálàáfíà. Ọmọ 3 ni mo ti bí. Obìnrin 2, ọkùnrin 1. Ọmọ 3. Olúwa ṣe. Ọlọ́run á wò wọ́n. Àmín. Bàbá àdáwọ̀ sí. Àmín. Báwo wá ní business? Kí ló ń ṣe gangan? Kí lorúkọ company tiẹ̀ náà? Ọ̀rẹ́, jẹ́ ká gbé yẹn tì. Sórí àwọn tí ó fẹ́ gba ọjà yìí, wọ́n ti ń dúró dè mí. So ọjà yìí ni kókó. Kò sí wàhálà. Lọ ra ọjà tó bá fẹ́ rà. Bọ́ ní tí mo ti fojú kan yìí, èló ni kí n san? Kí ni kí n mú wá? O lè ṣe mí bí ara ta náà. Lọ. Okay. Lọ wo àwọn ọjà tó fẹ́ rà. Jẹ́ kí n mọ̀ bóyá wọ́n máa order ni. Bí wọ́n dẹ̀ máa kó wá bá ẹ níbi tó bá wà ní. Jẹ́ ká mọ̀ nǹkan tó fẹ́ rà náà. Ká tó lè mọ̀ nǹkan tó máa ṣe. Ṣòwárí, lẹ́yìn tó ṣe fún mi yìí, màá gba nọ́mbà ẹ̀ or your complimentary card. Okay, you know what? Card mi ni. Má worry, màá pẹ́, a máa sọ̀rọ̀ lórí fóònù. Mo ní láti mọ̀ nípa family ẹ̀. Thank you. Ó ṣe gan. Dàpọ̀. I'll get back to you. Mama, expect call. Okay. Thank you. Nǹkan tẹ́mi máa bẹ́ẹ̀ sọ lèmi bẹ́ẹ̀ sọ yẹn tó bá ti mọ̀ pé ó lè send 2 million naira dẹ́n kó gbàgbé ẹ̀. Ọ̀rọ̀ játijàti wo ló ń bá mi sọ lórí fóònù? Wá ṣòro pé mò ń ṣeré ni tó bá ti mọ̀ pé ó send 2 million naira dẹ́n gbàgbé ẹ̀ mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́jọ́ nítorí Ọlọ́run já kúrò lórí fóònù fún mi jàre. Hello baby. 2 million naira kó tó lọ sí America. Má gbọ́ bó ṣe ń sọ̀rọ̀. Mo ti máa ń sọ fún ẹ several times ó kì í gbọ́ ni. Ṣé eré ló rò pé mò ń ṣe ni? Mo ti sọ fún yín several times ẹ̀yin lẹ́gbàá láti má jà náà wo bí báyìí. Ṣé òun gbọ́gbà tá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ 2 million tó fẹ́rẹ̀ máa sọ pé kinní kan kìnìkan ó ní 1 million mo dẹ̀ dé mi ò gba 1 million náà tó bá ti lè send 2 million kó gbàgbé ẹ̀ tá bá máa fà lọ tá bá máa fà bọ́ aṣọ 1.5 jọ ń torí Ọlọ́run ara ẹ ni. Really? Ó ga ọ mọ bó ṣe ń lọ. Ọlọ́run ajẹ́ káwa lè tó yín o. Hello. Hello. Oh babe, what's up? I'm fine. Ara mi olówó yìí tún dé. Ẹ jẹ́ Fọlá yín hàn. Àwọn òrìbó ṣe ń dán. Kí ló ń ṣẹlẹ̀?
gbogbo ẹ kàn tán ló kàn ṣá parapara godon spark gan ò dán tó ẹ ṣé kò ń ṣe pé ìwà àtọ̀gá ẹ ní ìmùtẹ́ tí ń ṣiṣẹ́ yẹn tí because mo yẹn rí ẹ yìí ò lè máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ kó máa dán báyìí kó sọ fún pé kò sí nǹkan kan láàrin ìwà àtọ̀gá ẹ. ọ̀gá mi. fi yẹn lẹ̀ mọ́ bó ṣe lọ máa gbọ́rọ̀ sí kan mi jàre. ọ̀gá mi ò láìkò obìnrin wo látijọ́ tí mo ti ń rọ́kùnrin báyìí irú tọ̀gá mi ò máa rí rí o gbogbo ọkùnrin tèmi máa ń rí mo máa ń rí pọ́n máa ń láìkò obìnrin ni ọ̀gá mi ò láìkò obìnrin tó bá kọjá wájú ẹ̀ báyìí á rò pé ó máa ń róbìnrin bí ọkùnrin ni. gbàgbé gbogbo ìyẹn má máa sọ fún mi pé ọ̀gá ò láìkò obìnrin ṣé òun tí àti sọ fún mi sí pé ọ̀gá ò láìkò obìnrin torí pé rò pé bóyá mo máa ní interest àbí gbàgbé ẹ̀ mo mọ bó ṣe ń ṣẹlẹ̀ mo mọ̀ pé àtọ̀gá ẹ̀ ti bọ̀ fúnra yín tó fi gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn sílẹ̀ mo mọ bó ṣe ń lọ mo mọ bó ṣe ń lọ wo bó ṣe ń dọ̀nà ọ̀hún látòkè délẹ̀ òun kan báyọ̀ sọ fún mi pé kò sí nǹkan kan mo mọ sọ ọkọ mi. ọ̀gá mi ò láìkò obìnrin rárá bóyá ayé tọ́gá mi kọ́kọ́ wá bóyá kó obìnrin ló tiẹ̀ kó mi ò tiẹ̀ mọ̀ because kò láìkò obìnrin wo tó bá mú gbogbo mẹ́ríkè tó ní tó tún wá mú bàbá mẹ́ríkè méríjì tó fi kún tó kún gbogbo ẹ̀ sójú ọ̀gá mi ò lè rí ẹ kò láìkò obìnrin rárá at all kò láìkò obìnrin. ìyẹn ọ̀gá ẹ̀ náà ṣé òun gbọ́rọ̀ tó ń sọ. ọmọdà ló ń ṣàwádà rí. èmi gan mọ̀ pàwàdà ló ṣe. John torí Ọlọ́run jẹ́ nsọ nǹkan fún ẹ ó dà pé o mọ nǹkan tó ń sọ mo wà very sure pé ọ̀gá ẹ̀ tó ń sọ yìí kò tí ì rẹni tó fẹ́ ni kò tí ì rí ẹni tó wù ni tó bá rẹni tó wù of course I give in. Yes sọ ọkọ fẹsọ rẹ mi ẹ late mi wà wájú ẹ yìí tí n bá nà tán sọgá ẹgọ bá rí ọmọ tó lè gbàgbé ó máa jẹ ọ ni èmi tí mo tún wá ń sọ̀rọ̀ yìí wàá tún gbé ẹsẹ̀ méjèèjì tó ń dán yìí wàá tún fi wá sẹ́ẹ̀mì àtọ̀gá ẹ̀ ní ọ́fíìsì ìwọ́n tó fẹ́ mi kọ́ ọ̀gá ẹ̀ ṣe kéde wọ́n gbàgbé gbogbo ọ̀rọ̀ yẹn. ṣoré mi tí mo wà níwájú ẹ̀ tí mò ń sọ̀rọ̀ yìí èmi ẹ lè fún ara mi èmi lára kíhùn mi gbàgbé ẹ̀ tọ́gá ẹ bá rí mi bẹ́ẹ̀ ó máa bẹ́ẹ̀rì ni mo tún sọ fún ẹ ìwọ sọ fún mi pọ̀ ọ̀gá ẹ̀ ò rí kíní. ẹ lè kíni lára gbàgbé bó ṣe ṣẹlẹ̀ jàre. ẹ lè rí ẹ rárá. Good morning. Hi. Joe, what can we do for you? Because ẹ ti fi store lẹ́yìn sálẹ̀ kẹ́ tó máa bọ̀ lókè mà. I understand the fact that I've left the store. Mo mọ̀ pé mo ti fi store lẹ́yìn sálẹ̀ but mo fẹ́ rí ọ̀gá yín ni mo wá rí. I'm sorry. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Ọ̀gá pọ̀ ń bí báyọ̀, èmi ò mọ ọ̀gá tẹ̀ ń béèrè gangan. The owner of this place or Joke? Joke. Please, what's her surname? Because I don't know the Joke you're talking about. Joke tẹ̀mí ń béèrè, ó senior gbogbo yín tẹ̀ wá ń bí báyìí. So please, it's either your boss or Joke. Oh, she's here. Joke. Ó ṣe béèrè mi báyìí sẹ́yìn. Lára, kí ló ń ṣe níbí báyìí? Wọ́n fi gbogbo yẹn lẹ̀, kí ló tó ń béèrè lọ́wọ́ pé kan tó wá ṣe? No, sọ fún mi, kí ló ń ṣe níbí báyìí? Wọ́n fi gbogbo kí ni wọ́n á ṣe níbí báyìí yẹn sílẹ̀ jàre. Fi yẹn sílẹ̀. Good morning, sir. Good morning there. Oh, he's here. Good morning. Good morning, sir. Welcome, sir. How are you? I'm very nice, sir. Hi. How are you? I'm fine. My name is Ellie, and I'm here to discuss a business with you. I've got this business proposal I'd like to talk to you about. Okay, let's go to my office. All right. Wonderful painting, wonderful furniture. Thank you. Have your seat. Wonderful artwork. But what is your findings, me? You're a well-to-do man. You've got everything that a lady might want to think of having. You're rich. Oni ibi tó ti ń ta aṣọ ọmọ kékeré, aṣọ àwọn àgbàlagbà. You've got a lot of investment around you. On ta computers, on ta gbogbo ẹ̀. O níyàwó nínú ilé ẹ̀. Ká má wá sọ pé bóyá girlfriend. But anyway, it's all good. Nice to see you. Sit down. Thanks for the compliment. But
business tí ẹ sọ wípé àjọ fẹ́ ṣe tí ẹ ti torí ẹ̀ wá sí ibi ẹ ò tí mẹ́nu bà. Oh my God. Business. Now listen. Bọ̀wálé. Èmi gangan ní business tí mo gbé wá fún ẹ. Mi ò wá síbí láti wá ṣe business kankan pẹ̀lú ẹ. Èmi yìí gangan ní business tí mo gbé wá fún ẹ. Wò mí dáadáa. Owó dúnàdúrà ni mo fẹ́ ká jọ ṣe. That is trade by barter. You have everything that I want. So, Bọ̀wálé, to cut all long stories short, you are my transaction. I want you. Very good. Now I say, mi ní láti bẹ̀rẹ̀ iṣẹ́ tí ò ń ṣe. Mo ti mọ̀. But me, Bọ̀wálé, I am not here to trade with you. So, you can get out of this office, please. Maybe you possibly do not understand what I have been talking about. Mi ò ní time fún onírànú bíi tiẹ̀. Please, you can go. I'm very sure you're not trying to tell Tí o bá fi ọwọ́ kan máa gbá etí ẹ̀. As you can see, mo ṣe dé láàárọ̀ ẹ̀ ni. Mo dẹ̀ máa bí sí there. Please, get out. Are you walking me out of your office? I don't have time for you. Get out! What's the problem? What's all this? Get it to my leg. Listen, I don't have time for you. Jáde star. Please reduce your voice. Tí o bá jáde ẹsẹ̀ máa pẹ́ security láti wá walk out. Are you sick? Ọ̀rẹ́ ti yé mi. Get out! Idiot. Nuisance. Jọkẹ́, ibo ni tí mo lédi yẹn rí? Ó rí bó ṣe ń pariwo kiri complex ni. Tó kọ̀ sọ̀rọ̀ ẹ̀ di nuisance nínú complex. Bó ló ti mọ̀ rí? Lady wo? Lady tó wọ́n ga wá láàárọ̀ yìí náà. Ó ń pariwo. Kí ló ń pariwo fún kí èmi ò mọ bí tó ti mọ orí èèyàn bẹ́ẹ̀ tó ń pariwo. Àṣírí yín ti tú. Gbogbo bá tẹ́ ti ṣe sílẹ̀ fíjọ́ ìlú náà bá gbọ́. So ẹ tún wá ẹ tún ní men's department àbí bí balẹ̀ ti ń ta men's wear. Ó tiẹ̀ ti da. Wọ́n àṣírí gbogbo yín ti tú, àṣírí ọ̀gá ẹ̀ ti tú. Jẹ́ kí n sọ fún ẹ. Oògùn ọlọ́dọ̀gá ẹ̀ ṣe. Kí ni wọ́n bá òṣìwọ́ ọ̀bá náà mọ̀ ni? Ọmọ kan ní mi lẹ́nu o. Jẹ́ kí n sọ̀kan tí wọ́n máa sọ. Oògùn owó tó ṣe pòyàn ló máa gbọ́. Nǹkan ọmọkùnrin ẹ̀ ló fi ṣògùn owó. Kí ni wọ́n bá òṣìwọ́ ọ̀bá náà mọ̀ ni? Oògùn owó ló ṣe. Torí ẹ̀ ní kò ṣe fẹ́ fojú róbìnrin. Wọ́n kí ni ló yẹ tẹ̀lé àmì kí ni títí? Kí ni? Ẹgbọ́n ṣe lóòótọ́ ni. Àrò ẹ̀mí ẹ̀yìn mo bá rí ẹgbẹ́ lọ ṣiṣẹ́ ọjà rẹ̀. Sórí ṣẹ̀fẹ̀ mi ló work out kúrò nínú ọ́fíìsì ẹ̀. Oh, I see. Ó ti yé mi báyìí. Kí ló ṣe lè? Now I understand. Are you stupid? Mo ń sọ̀rọ̀ kí ni títí ẹ? Kí ló gbọ́dọ̀ lọ ṣiṣẹ́ ọjà rẹ̀? Tẹ́gbọ́n ṣọ́ pé wọ́n kí ni burúkú tó sọ fẹ́ mi pé kí ni kan. Má wọrí ọlọ́gbọ́n yín ti yé mi níbà yìí o. Nǹkan tí máa bá gbogbo yín pọ̀ ẹ̀yin wà mí bá ẹ̀ ń tajà dáradára. Tí mo kọ̀kọ̀ ráìsì ni gbogbo yín máa ta gbẹ̀yìn. Gbogbo yẹn ìwọ tiẹ̀ bàbá mi lé tó bá mọ̀ ẹ̀fọ́ máa wà. Ìwọ kọ́ máa tó di rẹ̀ sí idiot. Adáradá òṣì onírà. Gbogbo yẹn ló máa bá wọn kọ́tà ìta. Ọ̀dẹ̀. Adé orí mi ò ní ṣe bọ́. Adé orí mi ò ní ṣe bọ́. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Ṣẹ́gẹ̀dù bàbá àkókò ọkọ mi pẹ̀lẹ́ ẹ kú oríire náà ọdún àwò ọdún àdá sí ṣé ọkùnrin ló bí náà bóbìnrin obìnrin ló bí ma obìnrin ló bí kí n wò sàn ṣe bọ́kùnrin ló bí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ma o tún wá bóbìnrin lọ́tẹ̀ sí bẹ́ẹ̀ ni ló bí bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ẹ kú oríire náà inú mi dùn ṣé o ní bó ṣe pè mí lórí aago báyìí inú mi dùn ni torí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ya Tẹgúnmádé mo wà tí bí ijọ́ mẹ́ta ló ti yọ mí lẹ́nu kí n yọjú sóhun mi ò mọ ohun tó fẹ́ sọ. nígbà tí ẹ pé lẹ́ni mi ìṣe kọ́kọ́ kí n lọ yọjú sí o kò pẹ́ tí mo jókòó báyìí tí mo tó ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ lágbo ẹ̀ bá wọlé tó sọ fún péyàwó mi mo bá mo jó ayọ̀ mo ní mo ń bọ̀ mọ́ màá rí ẹ náà pẹ̀lú ọkọ mi. Yes ma. wo Ọlọ́run àpọ́n ẹ ní ọkọ mi ṣé bára nǹkan tá à ń sọ fẹ́ gbọ́ yín nìyí ìwọ náà wò ó báyìí sí ṣe bó lajú lẹ́gbà tó bóyá àkọ́kọ́
ṣèbẹ́lẹ̀ kejì ló tún bí kalẹ̀ yìí ṣé kò yẹ kójú òtì akún sọ kò gbọ́ a pariwo ọmọkùnrin ni kò bímọ ó kọ̀ èyí ìyàwó kò fẹ́ ṣé tí ó fẹ́ yàwó ń bímọ ni ṣebí lójú ẹ̀ ni wọ́n ṣe bọ́kùnrin obìnrin ló tún bí ṣé kò yẹ kójú òtì kí wọ́n ló dé tó lówó lọ́wọ́ tí ò lè fẹ́ yàwó kó má gbẹ́rọ̀ yìí náà ló sú mi ó lè bá ẹ̀gbọ́n yín sọ̀rọ̀ ṣé mi ò gbìyànjú tó lábí amọ ni. mọ́mì ẹ̀yin náà mọ ẹ̀gbọ́n mi ó lè jẹ́ mọ̀tírì test wọn ni. Adé orí mi ò máa ní ṣe bọ́. Adé orí mi ò ní ṣe bọ́. Ewé igi mi ò ní rẹ̀ dànù. Mi ò ní fojú sunkún ọkọ. Mi ò ní fojú sunkún ọkọ. Èrè ni mo yọ, èrè ni màá rí o. Èrè ni mo yọ, èrè ni màá rí. Mi ò ní sunkún láyé mi. Mi ò ní sunkún láyé mi. Èmi àtàdé orí mi ò. Báwo ni? Ẹ rọra jàre. Olúwa mi o. Ẹ káàbọ̀ sà. Ẹ kúlé o. Ẹ kúlé. Mo ti ní kẹ́ má máa dọ̀bálẹ̀ fún mi mọ́. Ẹ ti gbọ́. Ọ̀gá ilé mọ́ dọ̀bálẹ̀ fún mi kò ṣeé ṣe. Kò ṣeé ṣe. Bí kẹ́ ẹ sọ pé Mùsùlùmí ọmọ kírun mọ́nù kò ṣeé ṣe. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ dákun ọ̀gá. Mo fẹ́ rí yín ní sàójú òní tì. Tí mo fẹ́ rí yín fún kọ́mọ́dà pé mo dá yín lọ́nà pé ti ẹ wọlé. Àmọ́ sẹ́mi ọ̀rọ̀ yín ọjọ́ kan yẹn lè fọkàn sí kí wọ́n bá yín pálọ̀ kẹ́ ẹ wọ yàrá lọ. Tẹ́ ẹ bá sì wọ yàrá ńgbà mi bá ní sìn. Bọ́ọ̀lù ọ̀nfẹ́ ó dijọ́ kìí kéèyàn tó fojú kẹ́yìn. Ẹ sọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ. Ọmọ mi second born ló ní pé òun fẹ́ ṣe kíní wedri. Kíni date? Ọ̀gá ẹ mọ̀ pàmílẹ̀ ni o ìwà múdé nígbò orí mi ò burú ìmọ̀ làlẹ́ yín lọ ni ẹ náà ẹjọ́ tẹ bá ti mú ni. It's all right. Kí ni èjì ọmọ náà? Èjì rẹ̀ tọ́ ẹ pé báwọn tí wọ́n kọ àwọn kíní nursing tí wọ́n kọ́ lẹ̀ fún mi o ápẹ́ tí wọ́n kọ gbé bẹ́ẹ̀ lórí o bóyá nísìnyí bóyá 22 àní àbí 22 kátà pé 23. 23 years. ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. ẹ sà mo ń fọkàn sí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bí mo ṣe ń ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ burúkú ṣé rí ọmọ wọn yẹn 23 years ní tòótọ́ ọmọ 23 years ní gédégbé. bẹ́ẹ̀ni. ṣé wàá rí ìtò wa kọ́kọ́ jẹ́ àkọ́bí wọn obìnrin nìyẹn 18 years ló ti lọ ilé ọkọ. tí ò ní bàjẹ́ tí ó bí mi máa sọ pé tí ìbá kórè ẹ burú sí bẹ́ẹ̀ sì wájú ti kẹ́ ìwé ìsáré pé ẹ̀gbọ́n rẹ gan etí ìlọ́lọ́ ó sì á pẹ́lẹ̀ tó báyìí pé ó ti fi di 23 tí ó wọ ẹ̀gbọ́n rẹ ni etí àbí. ọ̀ ráyè rárá pé bóyá nǹkan ọmọ ìgbà yẹn la fẹ́ tún ayé ọmọ ṣe o. wípé kéèyàn tọ́ ọmọ kọ́mọ mọ̀ pé èjì báyìí ló ń gbọ́dọ̀ pé kóhun tó lọ ilé ọkọ tàbí kóhun tó fẹ́ yàwó hàn ní time ìṣòro tó ń láyé wọn gangan nìyẹn. ṣé ìtìpá yẹ fẹ́ bàjẹ́ ṣé ìtìpá orí ibú sí ọ. ẹ dúró ṣé ká má sọ tọrọ ká má sọ dodo. mo sọ òsì èdè sọ nkí mi nù sọ ń bá mi jẹ lójú ọ̀gá. mo ń wú légbòlégbò kọ́gà lè mọ bó ṣe ń lọ kọ́ lè mọ irú ẹni tẹ́ ẹ jẹ́ kọ́ lè mẹ́ni tó ń bá dì kọ́ lè mẹ́ni tó ń bá sọ̀rọ̀ kọ́ mẹ́ni tó jọ ń ṣe kọ́ mẹ́ni tó jọ wà. ó ti yé ibẹ̀ yẹn rí. mo rò pé ayé ẹ fẹ́ báyìí mo rò pé orí ẹ burú. kí ni bo. kí ni dé ṣe ká bẹ́ẹ̀. mo rò pé orí ẹ burú lọ́rùn ẹ ni mo rò pé ó já wèrè kí ni tó sọ fún ẹ. ọ̀gá. ọ̀rọ̀ ẹ pè mí lórí fóònù ẹ ò sọ fún mi pé ẹ ń bọ̀ nulẹ̀ ẹ ní kí wá rí yín ni mo dẹ̀ ti sọ pé màá wá rí yín kí ló ṣẹlẹ̀ màmí ẹ sọ fún mi pé ń bọ̀ bí. ẹ gbọ́dọ̀ burúkú lẹ́nu bọ̀ wálé kẹ́mi máa sọ fún wọ kí n tó wá sínú ilé àbí bọ̀ wálé kẹ́mi máa sọ fún wọ kẹ́mi tó wá sínú ilé ẹ̀ ń bí àbí mi ò rí ẹ bá wì ó ṣe ń sọ pé kí n máa dágbére kí n tó wá sínú ilé tó bá pọ̀ àwọn olórí burúkú náà dẹ̀dẹ́ tó gbé kalẹ̀ sínú ilé tó bá ní ọpọlọ ní ṣe báwo ló yẹ kó sọ pé láti tà pé màmí ẹ̀ ń retí ẹ nínú ilé àbí tí wọ́n bá níyàwó lé síyàwó ẹ̀kọ́ ló ti máa pè é pé mọ́mì ń retí ẹ mọ́mì ti dé sílé wa o gbà tó ò ní bọ̀ wálé bọ̀ wálé ìwọ ọmọ yìí ò dẹ̀rọ tọ́lọ́hún bọ̀ wálé ojú ń gbà mí tì bọ̀ wálé inú mi ń bàjẹ́ lójoojúmọ́ ṣàánú mi kí ló dé ṣebí tíyàwó yẹn ń bá kú èèyàn fẹ́ yàwó ni wo bó ṣe tó ìṣọ́ á máa sọ pé ọ̀dà lọ́mọkùnrin ni àbí àlébù wo lo ní lára tó ò fẹ́ yàwó bọ̀ wálé ìwọ tó jẹ́ pé nígbà tẹ́bí bá pa mí títí tí màá mú ẹbí màá sọ di àwẹ̀ mọ́ra mi lọ́rùn gbogbo èèyàn ló ń bú mi ọ̀nà ẹ̀rí ó kàn bímọ ọmọ ò fẹ́ yàwó bẹ́ẹ̀ ìbámadé àwọn àwọn ayọ̀ fún mi ọmọ àwọn bímọ tòun adé náà wọ́n ayọ̀ fún mi ọmọ àwọn bímọ kí ló dé ṣébi débi olórí burúkú ni táwọn gbọdọ̀ wáyé ayọ̀ ọmọ fún. Mami ẹ ti ní kí wá bá yín lé mo dẹ̀ ti ní mò ń bọ̀ ẹ wá ní ìtumọ̀ gbogbo ariwo tẹ́ ń pa ẹ. èmi pariwo. ẹ pariwo lójú àwọn ọmọ iṣẹ́ mi náà. ẹ gbà mí èmi pariwo lójú àwọn ẹ̀ tó kọjọ àwọn olórí burúkú tó kọjọ
lóhùn ni o fẹ́ ká yẹ ẹ̀ṣá pálábálá ni. ẹ má bínú mi kà yín lóhùn mà. òṣò pọ́nlọ ìburúkú ni ẹ kó ní lọ́kọ́dọ́kọ́ wẹ̀rẹ̀ kẹjẹ tó ṣẹjọ́ ń gbélé wà àwọn wẹ̀rẹ̀ kẹ́lẹ́ kó gbogbo àwọn wẹ̀rẹ̀ wá gbogbo ọkọ̀ kó ní burúkú sí bíbá yìí. Mami. bọ́wọ́ ní jọjọjọjọ àwọn olórí kò lọ sọ̀rọ̀ náà ìta yóò fẹ́ da àwọn lọ sọ̀rọ̀ ni olórí burúkú yín sọ ẹ ti ẹ fẹ́ tí sẹ́gàn náà ẹ ń gbọ́ sẹ́mi àtọ́mọ́ mi sọ́mọ́ bèrè lọ́wọ́ yín ẹni yàrá yàrá ti tílẹ̀ yàrá ni wọ́n ti rí ẹ̀yìn orò ìṣúná tí àǹfààní èèyàn yìí. ṣèbí báyìí ni mo létí mọ́ kí wọ́n sọ pé mo fẹ́ ṣèyàwó àbí ọ̀sọ́ pé mo fẹ́ ṣèyàwó ẹ̀ ní í ṣe sọ ọmọ tèmi ò bímọ kò níyàwó olórí burúkú yẹn dẹ̀ ń jókòó ti àbí ẹ̀ ń gbárùkù ti ẹ̀ jẹ́ fún un láti fẹ́ yàwó ó tẹ̀lé mẹ̀mẹ̀mẹ̀ bíi mẹ́ẹ̀ mọ̀ bí ẹ́ kúntakúntè olórí burúkú wọn sọ sùn èrè ṣáwárì bí mo ṣe wà yá action mo need bí mo ṣe ń wọ yìí kó ní kálukú pálí ẹrú ẹ̀ mọ́ ká yí padà nínú ilé mi ò fẹ́ rí yín wá wọ́n ní iṣẹ́ yìí ti tọ́nu lẹ́yìn wọ́n ní iṣẹ́ yìí ti tọ́. ẹ jọ bẹ́ẹ̀ wo tí wọ́n wo tèmi. àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ ó lè kí ló ṣe fún mi. kọ́rọ̀ tí gbogbo wa ní. mo bí ẹ ó lè kí ni wèrè yẹn ṣe fún mi tó sọ pé kí n ro tiẹ̀ ṣé ká yí ọmọ mi tó ń bàjẹ́ nínú mi máa dùn sí jí owó tiẹ̀. ẹ rí i pé bẹ́ẹ̀ sọ̀rọ̀ látara ẹ rí i pé wọn ò gbé. ó bá gbìn ṣọwọ́ pé sọ̀rọ̀ lórí burúkú fa sọ̀sì ó bá dúkọ́ lánù kí n fi èpè bá yí ẹ̀ jẹ́ kí n lu àyájọ́ fún ẹ̀kọ́ rìn lọ. mo ń sọ pé ẹja náà ni pé tẹ́ ẹ̀ ń sọ wò sábẹ́ amátára rẹ̀ ọgbà mo rí pé òótọ́ ọ̀lẹ́ ń sọ ló jẹ́ kí n mo bà fọ́lọ́ ni èyí dàgbà tí ọba mọ̀ nígbà tí tọ́ wa sọ́nà nísìn àmọ́ bá ti bá olúwa mi sọ̀rọ̀ ọlọ́run jẹ́ káà náà gbọ́ sí alẹ́ nu. kí lẹ fẹ́ ṣe báyìí. yóò látúnṣe àtúnṣe wà dákẹ́ ń gbà mọ́ sọ fún ọ náà. àtúnṣe máa wà. ẹ fọ́ra yín lórí torí pé èkó náà ni ẹ fọ́ra yín lórí. ara èmi mo mọ̀ pé mi náà bí mo ṣe bọ́gà sọ èmi kú sẹgbẹ́ inú wọn iṣẹ́ lọ́dà wà pọ̀. àwọn olórí burúkú wọn sọ àgbà kí ni ìyàtọ̀ wọn pẹ̀lú àwọn tó kéré gan mí ní làkàyè jù ẹ lọ bẹ́ẹ̀ ṣe dàgbà tó òfin làákàyè lò torí tí wọ́n bá gbé ọkọ̀ òdàgbà ìwọ ló yẹ kó fi ọ̀gá yín kó bá sọ̀rọ̀ wọn tó wá ń kílẹ̀ mú sí fún òdàgbà agbábọ̀rẹ̀ wọn ló dà. ẹ ṣe ìyá wa. éèdì jọ́ ṣe nọ́mbà kéèyàn fi ṣe kan gidi ló bẹ́tà. ẹ ṣe ìyá wa. ẹ ti lànà ní ìsìn ọ̀tọ̀ ẹ ṣe ìlànà ní ìtọ̀. ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sì kíkà ní bàbọ̀ lẹ́nu yín. wọ́n fún yín di ìparí oṣù yìí ni kò gbọ́dọ̀ ká ìparí oṣù yìí ìparí oṣù yìí tí mo fẹ́ gbọ́ ni pé ọ̀gá wa ti níyàwó àìṣe yẹn bá yàyẹ máa ṣá málámálá ni ìyẹn lórí ibùkún máa ṣàǹfààní àwọn odò òfò ẹ̀rọ àwèrè ìyá yín ẹ̀ sáfù ìyá yín. àfààní lẹ́kẹ̀ẹ́ lè rí bí rẹ̀. mi wò pé nígbà tẹ́ ẹ̀ ń bọ̀ pé káyà lọ́nà fún iṣẹ́ lẹ́rìí bí kọjá ni. wọ́n máa sá fún yín wọ́n máa sá fún yín ẹ̀yìn lórí ibùkún máa ṣàǹfààní yìí èmi ò lẹ́jọ́ bá yín rò ìparí oṣù yìí tó bá di ẹni tí mi bá rà tún ṣe wà láì ti yẹ̀wò ọ̀sán kọ̀ọ̀kan lè máa fi jáwọ́ kò léyìn bí mo sọ bẹ́ẹ̀ fún gúdè. ẹ má bínú lórí ọ̀rọ̀ tí a fẹ́ bá yín sọ sà lórí ọ̀rọ̀ tí mọ́mì wa sọ ní àná ni sà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwa náà ti ní lọ́kàn wípé a máa bá yín sọ ṣùgbọ́n ẹ̀rù ló máa ń bà wá sà ló máa ń bà wá tí a fi wá lóòótọ́ ni èmi mọ̀ wípé ẹ ti níyàwó tẹ́lẹ̀ ṣùgbọ́n ìyàwó yẹn ti ṣe aláìsí àmọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀bẹ̀ tá a bẹ̀ ni ó pé kẹ́ fẹ́ ìyàwó mi tí ẹ bá fẹ́ ìyàwó mi inú gbogbo wa máa dùn sí yín àti pàápàá jùlọ inú mọ́mì á dùn sí yín sá ẹ wò sá tẹ bá lè wá jáde sí níbo la fẹ́ padà sí ayé mi máa bàjẹ́ ní ẹjọ́ sá ẹjọ́ nítorí Ọlọ́run ẹ ṣé sá. mi ò lè sọ bí inú mi ṣe dùn tó fún àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí ó dẹ̀ wù mí lórí gan. ẹ sọ ó touch mi ẹ fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ tí mi ò sọ látijọ́ yìí. ẹ sọ sà. kì í ṣe pé kò wù mí náà láti fẹ́yàwó mi àmọ́ ipa tí Fúnkẹ́ kó nínú ayé mi ó pọ̀. dídé kó já máa lọ dé ẹni tó bá ti mọ rẹ̀ ò gbọ́dọ̀ tún máa ṣe rẹ̀ o ó mọ̀ pé ó mọ̀ mí mo dẹ̀ mọ̀ ẹ́ dáadáa ara ẹ̀ ti yá dídé kò jẹ́ ká máa lọ lé kò sówó ńlẹ̀ o sórí bẹ́ẹ̀dì tó sùn owó ló ń ná bá ṣe wà bí owó ń lọ gbogbo ibi tó bá kù sí kò jẹ́ kí n mọ̀ bójú orí ni bó jẹ́sẹ̀ ni já lọ lé ká máa lọ rán ìtọ́pẹ́ ó dẹ̀ mọ̀ pé gbogbo ìgbésí ayé mi ìwọ mo fi fún màá jókòó tiẹ̀ títí ààrẹ máa fi yá bẹ́ẹ̀dì wo lélẹ́yìí bẹ́ẹ̀dì ilé wa tóbi ju eléyìí lọ wàá sùn wàá nọ̀sẹ̀ dáadáa
màá dẹ̀ jókòó tiẹ̀ jọ nítorí Ọlọ́run ọkọ mi dìde kó jẹ́ ká máa lọlé. Ade Ori ni mo jẹ́, Ade Ori máa ṣì dànù. Kíyè dàgbà darúgbó. Ọkọ mi o ti ń bínú àbí gbogbo ohun tí mo sọ yẹn o ti fà bínú lórí òótọ́ ó dá má bínú mo kò fẹ́ kó understand mi pé kò sówó ńlẹ̀ ìwọ náà mọ̀ pa manage ni. ìdí ọmọ pátá mi ló ṣe bí wàtá rẹ tí mo fi ọ̀rọ̀ àti yá. ẹ kú jókòó ẹ dẹ̀ kú tọ́jú wọn. ẹ̀yin lẹ kú tọ́jú jù. Olúwa ló ní ìtọ́jú lọ́dọ̀ wa. Mr. Buwale ẹ pẹ̀lẹ́ báwo lára báyìí. dúpẹ́ fọlọ́. Madam ẹ jọ̀ọ́ tí ẹ bá ti ń lọ ẹ rántí rí wọn ní reception Salema. ó yé mi sá èmi náà mọ̀ pé ó ti tọ́jọ́ mẹ́ta lórí ètò owó àbí. Ó ti yé yín. ó yé mi gan. torí ẹ ni mà. ẹ pẹ̀lẹ́ sá a sàn. Mr. Buwale ẹ pẹ̀lẹ́. ẹ ṣe gan sá. Buwale ṣé wọn náà ti gbọ́ nǹkan tó dókítà sọ wọn ní tí bá ti ń lọ kí n yà reception kí n sanwó mo dẹ̀ mọ̀ pé ó ti pọ̀ síbẹ̀ ọkọ mi dìde ńlẹ̀ kó jẹ́ a lọ kò sówó ńlẹ̀ o. kó tó di embarrassment jẹ́ ká máa. ní ìṣàfẹ́ ẹ̀kọ́ tó ń ṣe fún mi ìṣá kí n tó wọnú kíchìn lọ bó ṣe wà náà délé tó dákẹ́ rọrọ bí omi àmú ọsàn kankan ṣé oríṣi ìfọ ẹ̀mí ṣé yìí ń dún ẹni kò sọ fún mi. kí ló dé. Fúnkẹ́ kí ló rí tó ń stress ara ẹ mo ní mo wà òkè. ó ṣe máa sọ fún mi pé ó wà òkè mo mọ̀ pé ó wà òkè náà ìwọ fún ẹ dẹ̀ mọ̀ pé mo mọ̀ pàtí ò bá wà òkè ó wà òkè ó dáa ṣé oríṣi ìfọ ẹ ni àbẹ́yìn ló ṣì ń dún ẹ mo lè lọ bá ọ̀rẹ́ mi kan àbí méjì kó yá mi lówó kí n gbé ẹ padà sí hospital tó bá gbé nǹkan tó máa yẹ kó wà òkè nìyẹn. ẹ ká sọ ma ẹ rọ ma Mr. Buwale ẹ rọ sá. ẹ rọ sá báwo wà lára yín báyìí sá. ok báwo lọ́fíìsì. office fine Mr. Buwale ẹ dárayá ẹ ṣe bí ọkùnrin ẹ ṣe bí ọkùnrin ẹ tètè dárayá ẹ ní láti wá sí ọ́fíìsì ó wà very very important kẹ́kọ̀ọ́ yọjú sí ọ́fíìsì. kí ló ń ṣẹlẹ̀ lọ́fíìsì. kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ lọ́fíìsì kẹ́kọ̀ọ́ ṣáà kan need láti wá sí ọ́fíìsì ní sá. báwo ni gbogbo àwọn ará ọ́fíìsì ń bẹ̀ ṣàlàáfíà ni. well àlàáfíà ni gbogbo wọn wà. díò ti ń kọ́. fine she's fine. díọ̀lá ń kọ́. àlàáfíà ni díọ̀lá náà. all right. Fẹ́mi ńkọ́. ó wà ní other office ma. Jọ̀ọ́ mi sọ fún pé kó má ti lọ síbi tí mo rán yẹn. all right ma. all right o ṣe gan. okay. Mr. Buwale hold this I'm coming let me look for envelope. sack letter. yes. ẹ terminate appointment mi. nǹkan tó wà ń bẹ̀ náà nìyẹn Mr. Buwale. kí ni mo ṣe. ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé ẹ̀yin gangan lẹni company ta wà nínú ẹ̀ ṣe máa bẹ lọ́wọ́ pé kàn ta ni kàn lò ní gbàǹjo. bí báwo. so ìgbà tí ẹ̀yin ò dẹ̀ ti fẹ́ kàn lò iléeṣẹ́ yìí ní gbàǹjo management dẹ̀ ti decide pé gbogbo iṣẹ́ yín kò bá wọn lára mu so wọ́n ṣe terminate appointment yín pẹ̀lú wọn so I'm sorry. iṣẹ́ tèmi bí báwo kó sì kàn tẹ́lẹ̀ kí n ṣe bí tí mi ò ṣe mo ṣá sọ fún yín nígbà tí mo pé mo sick tọ́lẹ̀ jẹ́ kí ó jẹ́ kí n mọ̀ bí pé mo sick. ó yé wa Mr. Buwale ó yé everybody nílé iṣẹ́ yìí ṣé mọ̀ pé bọ́n ṣe gbà yín sí ilé iṣẹ́ yìí náà ṣe gbà mí náà tí mo dẹ̀ mọ̀ pé tí ọ̀gá bá bá yín níbí báyìí ó lè affect iṣẹ́ ti tèmi náà so please respect yourself go out ẹ rí i pé mo busy mi please excuse me please.
ọkọ mi. Bọ́wálé, mo mọ̀ pé ó dùn ẹ́. Jọ mo fẹ́ kó gbé ọkàn kúrò ń bẹ́ẹ̀. Àwọn káìní tí wọ́n ní, Ọlọ́run á tẹ́ ètò ju ẹni lọ fún ẹ. Nítorí mo mọ Ọlọ́run tí mo ń sìn. Èmi ò sìn Ọlọ́run òkú o, Ọlọ́run alààyè ni mo ń sìn. Ó dẹ̀ máa ń jẹ́ kó yé mi pé gbogbo nǹkan dáradára ni. Ọlọ́run á ṣe ìyanu nínú ayé wa nínú ilé. It is well with you. Ìyanu máa ṣẹlẹ̀ lágbára Ọlọ́run. Iṣẹ́ tó dájú tó ń ṣe lọ yìí á wọlé fún ẹ. Fúnkẹ́. Fúnkẹ́. Kí ló máa mú ẹ sọ̀rọ̀ bó ṣe máa sọ̀rọ̀ ẹ̀ náà? Ọlọ́run wo lo ní náà tó yẹ tó yẹn náà? Ojú òkè máa ń ka nǹkan kún bó ṣe lè wò kó yẹ. Ọlọ́run á ṣe ètò dáa, ṣe ètò dáa. Ó mọdún tí mo lò kó tó di pé mo rí ìtì mo rí ni. Ọlọ́run máa pèsè tó dájú yẹn lọ fún ẹ. Ṣé wo ní gbàgbọ́ ni? Èmi nígbàgbọ́ dẹ̀ dá mi lójú pé Ọlọ́run máa ṣe ìyanu nínú ayé wa. Jọ ọkọ mi, kọ́kọ́ kúrò ń bẹ̀. Ó fẹ́ gbọ́ mi, àwọn náà àgbélé gbọ́ láìpẹ́ láì jìnnà. Ọlọ́run máa ṣiṣẹ́ mi fún ẹ. Fọkàn balẹ̀, kó jẹun, fọkàn rẹ balẹ̀. This is nice. Oh, very good, very impressive. Oyole serve. Oh, yeah, no, serve, sir. Oh my God. Oyole, you guys serve? Really? Yeah, Oyole serve. Fantastic, sir. You see, nígbà yẹn náà lóòótọ́ a máa ń gbìyànjú wípé ká wà nítòsí ilé níbi tó ti lè gbé dé wa, you know. This is nice. This is nice. Thank you, sir. Thank you, sir. I must confess, credentials in you are very impressive. Thank you, sir. Very, very impressive. Àwọn bullet wa ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, because majorly mo ṣiṣẹ́ ní MIT, sir. MIT? Bẹ́ẹ̀ni, sir. Bẹ́ẹ̀ni, sir. MIT tó wà lọ́rẹ̀gùn? Bẹ́ẹ̀ni, sir. Tọ́rẹ̀gùn, sir. Ọ̀rẹ́ mi ló wà ń bẹ̀ yẹn. Okay, which is good. Ẹ̀yin lẹ máa wà behind success ẹ̀ nìyẹn o. Yes, sir. Thank you, sir. Lately, iléeṣẹ́ yẹn ń gbòòrò ó gbèrú gidi gan. But hello, Láre. Èèyàn mi. Mo ti ní kó má máa lórúkọ yẹn fún mi mọ́, kí ló ń ṣe ẹ́? Báwo ni my dear family ńkọ́? Àwa máa manage money, ẹ̀yin máa lólówó. You know? Yeah. Má yẹ ká fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Èèyàn kan wà ń bí báyìí. Ó lóun Bọ̀wálé Àlàbí. Ó lóun ti ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ rí. Yeah, ó ga báyìí, very handsome, yeah. Are you serious? Okay. Larry, I'll talk to you later. Okay? I'll talk to you. Bọ́dà, kí lẹ ṣe wá? Mi ò really mọ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n kàn ní kí èmi àti èèyàn kan sọ̀rọ̀ ká kúrò gbẹ̀ngbà yẹn. Bẹ́ẹ̀ni, sir. Bọ́dà, kí ni iléeṣẹ́ yìí ṣe fún yín? Ṣe fún mi? Kí ni èmi ṣe fún yín? Bí báwo, sir? Èmi ni mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ kẹ́ gbà mí síṣẹ́, sir. Bọ̀dà, tí iléeṣẹ́ yóò bá ṣẹ̀yìn, tí èmi ò ṣẹ̀yìn, kò yẹ kó jẹ́ iléeṣẹ́ ilẹ̀ máa wáṣẹ́ wa. Kí ló dé, sir? Láàrin ni mo ṣẹ̀ bá sọ̀rọ̀ tán yìí náà. Ó sọ bẹ́ẹ̀ ṣe complain gbogbo ìgbà táwa rò pé bóyá ó ní slight problem bẹ́ẹ̀ ṣe da orí gbogbo nǹkan rú tí nǹkan bẹ̀rẹ̀ sí lọ́lẹ̀. Èmi
mi ò ṣe nǹkan kan tí ò dá ń bẹ̀. àtọ́. ó dàrú débi wípé ó fẹ́ ta lè ṣẹ́yìn. oh my jeez. àwa la jẹ́. ó tún sọ débi bí ó ṣe tètè fura. ó ti pẹ́. níṣẹ́ là ń rò pé bóyá bank loan ló fún problem gbà yẹn. làwọn pòkè briefly àṣẹyìn lè wà ń di ẹ̀. I don't understand sir. èmi máa wá bẹ̀yìn. ṣẹ́rí tẹ́ bá ti ń lọ nísàlẹ̀ yẹn àwọn iléeṣẹ́ kan wà bẹ́ẹ̀ ẹ wáṣẹ́ lọ síbẹ̀ ní ìdí ń bì. ọ̀gá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo bẹ̀yìn ni. ẹ wo for so long ó náà ni mo ti ń bẹ̀bẹ̀ pé kàn ti ẹ̀ promote mi kúrò níbi tí mo wà despite the fact pé credentials mi better ju gbogbo àwọn tó jẹ́ ọ̀gá mi lọ. but peanut tí wọ́n fún mi náà mo dẹ̀ manage ẹ̀ for years tí mo fi wà ń bẹ̀ mi ò mọ nǹkan tí mo ṣe tí ò dáa I don't know. Mr. Somebody. Wọ́n like mi mẹ́ẹ̀ ni. Young man. Sir. Use the door. No, please, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi sir. Ẹ jọ̀ọ́. Peter. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi sir. Peter! Kò rí burúkú rán lé iṣẹ́ fún mi. Láàrin máa gbìyànjú o. Ó dẹ̀ tún mú ìkẹ́ bẹ́ẹ̀. Orí burúkú ń tẹ̀lé àwọn eléyìí, no doubt. Ó ń tẹ̀lé wọn gidi. Ẹ máa wọlé bọ̀. Okay, the next one kọ́. Ṣé àwọn àmì ẹ̀ tí parí estimate yẹn bó tí bá ti ṣe tí bá ti parí ẹ̀ tán máa jẹ́ kẹ́ mọ̀. Ṣá make sure pé o lè fi parí ẹ̀. No problem sir. You understand? No problem sir. So kò lè get back sí mi. Okay sir. On that one. No problem sir. You understand? Very soon máa jẹ́ kẹ́ mọ̀. Okay. Máa kó pẹ́ o. Kò lè pẹ́ sir. Ẹ̀gbọ́n. Sonex. Ṣé ẹ̀gbọ́n yẹn? Èèyàn gidi ni wọ́n o. Bá ṣe dúró èèyàn gidi ni wọ́n. Bọ́n ṣe wà yìí, wọ́n ní ìṣòro. Yes, wọ́n ní problem. But bọ́n ṣe wà yìí, I'm ready to help him. Yes. Ṣàmà, wọ́n ti ga jù. Ẹ̀gbọ́n, ẹ jẹ́ bá máa ń dẹ̀. Ṣé igbó ti ẹ̀rọ̀jọ́ kò síbẹ̀ yẹn wọ́n bọ̀? Ṣàmà. Àṣírí orí ẹ̀ wà. Ẹ̀gbọ́n, tí pimples bá wà lójú yàn, tó bá mójútó, ìṣòro ni o. Títí tí nǹkan bá yọ sí yàn lára, 40 years tí o bá mójútó, bó ṣe máa wà nìyẹn o. Ẹ nídi èèyàn kan láti bá yín gbọ́n ìṣòro ayé yín. Ṣé ìgbọ́ mi, ẹ nídi èèyàn kan láti bá yín tọ́ná sí problem ayé yín. Hello. Ṣàmà mi wá bí. Ọ̀làdé fún ẹ, what do you mean by tọ́nà sí ìṣòro ayé yẹn? Kí ni ọgbọ́n náà sí náà? Kọ́wé ẹ̀rọ mo ní. Ó dàpọ̀ stupid ló ṣe gbẹ́ ìgbàlẹ̀gbọ̀n létí. Ṣé ọmọ orí ni? Mi rè pé kọ́kọ́ mo ṣe wáyé. Ṣé mo ṣe wo ìyá kó wájú mi? Ó dẹ̀ gbẹ́ ẹlẹ́ni létí ṣé ọmọ orí ni? Get out jọ. Idiot. Ẹ wo ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ̀gbọ́n ẹ má bínú. Ẹ bọ́ kí mo sọ fún ilẹ̀ kan. Ó ti wà ókè gan. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́. Ẹ̀gbọ́n ẹ má bínú ṣẹ gbọ́. Ṣé bí mo ṣe ń bá yín mú yín sọ lọ lẹ́ẹ̀kan yẹn? Ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ nídìí èèyàn kan láti bá yín tanná sí ìṣòro ayé yín. Ṣé ò wá sí mọ́mọ́ rí? Bàbá kó má bàa sí ni o. Bàbá ọ̀rọ̀ ẹ̀gbọ́n tí mo bá yín sọ ní orí fóònù. Ẹ̀gbọ́n ẹ̀ lélẹ̀. Mo fẹ́ kẹ́ bá mi ràn lọ́wọ́ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ayé wọn. Bọ̀ mo lérò pé àwọn fún ara wọn wọ́n máa fẹnu ara wọn ṣàlàyé bó ṣe ń ṣe wọ́n. Bàbá ayé mi ò lójútùú mọ́. Ayé mi ò ní ìtumọ̀ mọ́ rárá. Ó ti tó. Bọ́ bá rú ni lójú, àábilẹ̀ léèrè ni. Àtẹ́lẹwọ́ òsì ẹ̀dà. Gbé sórí aṣọ funfun bẹ̀rùn. Dúdú ẹ̀dẹ̀ bẹ́ẹ̀. Gbọ́wọ́ kú. Àrítàndíkì lójú o. Ifá pẹ̀lẹ́ máa gbọ́ ọmọ ẹni rẹ. Ọmọ ẹni rẹ. Ọmọ ẹnìkan sàkàbí àgbọ̀n. Èwílé adó. Èrìmí lòdì ọ̀wọ̀. Òrìṣà nídìíta. Mọ̀ pé eléré. Mọ̀ gbà ọ̀tún.
gbọ́lájò kọ́ ọmọ kékeré tí mẹ́rin fán rèé wò wá àrítàn ní kòró rálẹ̀ odò lọ́rẹ̀ wò wá bàdẹ̀ bá dorí kodò àrígbó ayé tán wò wá àwòfin ti kàró. Kọ́ládé. Bàbá. Kí ló kọ ọ̀rẹ́ rẹ̀? Bọ̀wálé ni bàbá. Bọ̀wálé. Bẹ́ẹ̀ni. Ó ti sùn tẹ́tẹ́rẹ́ jù. Bàbá tó ẹ̀ náà ni mo ṣe mú wọn wá. Sọ́ọ́rí ń tẹ̀mí wò lójú wífà tèmi ìjọ ń sọ fún mi ni wípé kì í ṣe pé kò ní lówó àmọ́ láwọn ètùtù kan tá a ṣètòrí tiẹ̀ bá a bá ti ṣètùtù owó dé ṣùgbọ́n ọ̀dọ́mọbìnrin kan lóore wá wá tó bá nífẹ̀ẹ́ rẹ̀ dénú gan-an. Ohun tí ẹ̀ sọ yé mi ọmọbìnrin báwo I don't understand. Ọ̀dọ́mọbìnrin ní ọ̀bọ̀ ṣe ní ọgbọ́n ìyàkó lára rẹ̀ ó níyàwó ni. Mo níyàwó àjọ ń gbé ni. Ó sì nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú. Mo rò pé ó nífẹ̀ẹ́ mi. Ó ti tán ọ̀rọ̀ bùṣe ìyàwó rẹ̀ ló mú wá ó ní ọgbọ́n òsì dànù kó lórí rẹ̀ tí ọ̀bọ̀ lé òsì kó nu ayé ẹ̀ tó bá ti gbé tutù yìí tẹ́bọ̀ fín tẹ́bọ̀ dà ọ̀tàn ajéfilé rẹ̀ sì bùgbé mi kò jù bẹ́ẹ̀. Ìyàwó mi ṣé kìí ṣe pé bàbá ẹ fẹ́ lo ìyàwó mi fún ogún owó. Rárá o. Ó lè yá àbàbẹ o àbàbẹ mo mójúbọ sùn ìrédé ìrì ọ̀sán ìrì òwúrọ̀ ìrì alẹ́ kọ́mọ báńkà ẹ mú wọlé bọ̀. níbo sọ fojú ni àbọ̀ òdìtí ọmọ bí ẹ wà ní Bọ̀wálé ariwo kíní gbà yìí ọjọ́ sọ fún ṣé ìyá yìí dán bí tó ti ń pariwo ariwo tó ń gbà. ọyìn Bọ̀wálé ibi awilade kó kì í lọ dáadáa o ṣé bó sì níyàwó rẹ rè. Ìyàwó mi ni bàbá. Ó sì dá olójú bẹ́lẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú. Mo nífẹ̀ẹ́ ọkọ mi o mo nífẹ̀ẹ́ ọkọ mi. Ọjọ́ parapọ̀ kan ọmọ tó ń ṣe àṣìṣe láwọn ọmọ ọlọ́fin alájẹ ìwùkẹ̀wùkẹ̀ sẹgbẹ̀ndùkẹ̀ o torí ajé la ṣe pè ọ́ ajé la lágbé ń pariwo tán ajé ni ọwọ́ bá o ajé ni ògbé wá o ajé ni ọwọ́ fún ọ̀sẹ̀ kẹrẹ sóhun gbẹnugbẹsọ kọlẹ̀ kọ́ ọmọ gbájé rọ̀ bọ̀ ọ̀hìn arábìnrin sórí ibi tó wà yìí ìyá yín láti pètò bọ́kọ rẹ̀ ó sì jẹ́yàn láyé torí tó gbé torí tó ń wọ̀ yìí kòròfo lásán ni ìrànlẹ̀ rálẹ̀ ajé ńlọ́wà ń bẹ̀ sórí bẹ́ẹ̀ sẹ́rí tẹ́tẹ́ rí mu ìràwọ̀ tiẹ̀ tó láṣọ kanlẹ̀ onítẹ̀ ìmọ́lẹ̀ díẹ̀ sínú òkùnkùn tiẹ̀ tẹ́ ẹ fi rí nǹkan náà tó bá wá fẹ́ kó jẹ́yàn láyé kó lọ́wọ́ láyé rẹ̀ ibi tá a dé yìí láti pètè ẹ̀ o ìgbà tí ń bá kó gbọ́ àwọn nǹkan tutù àyíjọ tán tí mo ń pe àṣìṣe láwọn ọmọ ọlọ́fin òun ní ọmọ alájẹ atọ́kùn ọba àdìsáfẹ́ tá a bá ti parí ètùtù báyìí ìwọ lọ́ọ́ gbé tutù lọ sórí ìtàgùn regedege gbẹgẹ tó bá ti fi dé ètùtù balẹ̀ báyìí tí kùnùkùn gbẹbọ tágàlà gbà tẹ́bọ́ dòdì ọ̀run tó dòdì ọ̀run kúrekúre ọ̀tán tẹ́bọ́ fi tẹ́bọ́ dà ọkọ rẹ̀ dolówó nu ọbọ̀ nu ọ̀lànà. Èmi gbẹ́bọ̀ lọ sórí ìta I rebuke it in the mighty name of Jesus. Bọ̀wálé I'm talking to you answer me. ìjọ lòdì báyìí kí ló wá bí abájọ ibi tó dẹ́ẹ̀tì tó stíkì tó rú lọ́mọ mi wá. Mo sọ náà nígbà tí mo bọ̀ bí mo ṣe ń rẹ̀ bọ̀ ni mo rí kòkò dúdú lulẹ̀lẹ̀ mo ti mọ àwọn àwìn tán wọn ní kí n máa mọ mi pé ọmọ Yorùbá ni mo yẹ kí n understand what? Ọkọ mi ò ní ṣògùn wo ó dẹ̀ bá lọ́wọ́ bí àbọ̀ sọ fún yín. Tani ṣé nílé mi fọ́tàdé ṣé kì í ṣe gbọ́gbọ́n lọ. Kí ṣe jẹ́bi tó bẹ̀rẹ̀ o ṣé bí ṣe kò lọ dèun bí ọlọ́fin dèun tó bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tó àbá fi mú tó bẹ́ẹ̀ já lọ ìwọ gan jáwọ́ jà jẹ́. Kò sọ fún mi kó máa le tó yẹ. Yẹ fàyà gbẹrẹgẹ níbi wàá sọnù n ò sọ fún ọ bẹ́ẹ̀ lè kú níbi táwa yìí níbi tá a ti jẹ́ wàrùn níbi tí ṣiṣẹ́ ti rojú táyì ṣe ń bẹ̀rù bá àbá mú tó bá fi lọ báwọn ìwọ gan jájà ọjájà ikú pa ọ́. O ní kọ́bọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ bí òde pa wá mo dẹ̀ fara mọ́ bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ sí fẹ́ ẹ díẹ̀díẹ̀ Ọlọ́run dá mi lóhùn mo ní oyún mo dẹ̀ bímọ nígbà tó hùn nínú ọlá ńlá ẹ̀ ó tún gbẹ̀mọ́ náà mi ò tún bínú torí pé mo nígbàgbọ́ pé ó máa ṣe mí fún tó máa dúró tì mí jọ kí wàá ní ìṣòro ẹ kí ló ń wá káàkiri kí ló ń ju ẹlẹ́wọ́n tí ò fi jólẹ̀ tó bẹ̀rẹ̀ sí lórí tó rí. Understand what?
ṣé o expect pé mo lè ṣe nǹkan tí ò dáa fún ẹ? Mo lọ bá bàbá yìí, bàbá yóò sọ fún mi pé bó ṣe máa le tó ni. Mo bí léèrè, ó ní kò sí nǹkan kan tó máa ṣe ẹ́, ó ní pé kí n mú ẹ wá. Ọlọ́wọ́ ló ń sọ tí òdù lẹ́nu ẹ̀. Jọ torí Ọlọ́run, ṣé bàbá yẹn mú ẹ̀rí tẹ́lẹ̀? Ṣé ó mú ẹ̀rí tẹ́lẹ̀ tí ó ló máa pè é nínú ilé àbí wọ́n ló wà lọ? Ẹ tó bá ti ń rìn ìrìnkúrìn, ó máa rí ìrìnkúrìn mi. Ní ìwọ Bọ̀wálé, ìrìn òṣì, babaláwo. Wàá pè mí. Àwa la lọ bá. Ó náà ni mo ń try láti sọ fún ẹ pé kò understand me. For good 2 years báyìí sìn, tí mo ríṣẹ́ tíbi tí mo ti ń ṣiṣẹ́ yìí, 35,000 naira lówó oṣù mi. Close to 20,000 naira ní expenses mi láàrin oṣù kan. Kí ló kù fún mi? Ọlá Ọlọ́run ọlá ìwọ, ṣé bóun ni mo fi ń mí? Báwo mo ṣe fẹ́ lákòójọ pẹ̀lú gbogbo yẹn? Bọ̀wálé. Wọ́n ti sọ fún mi pé mi ò lè ṣoríire, mo lè gbàgbọ́ nínú wọn ti ní mi ò lè wà òkè. Wọ́n dẹ̀ ní kí n pè wá kó lè gbàdúrà fún mi, adá ti sọ. Bọ̀wálé, ìtẹ́lọ́rùn. Bíbélì kọ́kọ́ sọ pé ìtẹ́lọ́rùn ló borí ohun gbogbo. Kí ṣe tó lè ní ìtẹ́lọ́rùn? Ó ní owó mo dẹ̀ kọ́ láti jọjọ́ mo dẹ̀ fọ́lá mọ́. Mi dẹ̀ ló ti sú mi, mi dẹ̀ ló rẹ̀ mí. Kò sí wàhálà. Mo ti gbọ́. Ṣé o ti ṣe titi ẹ? O ti lọ síbi tó fẹ́ lọ àbí? Màá wá ṣe tèmi fún ẹ. Èmi náà wá lọ síbi tí mo fẹ́ lọ. Bẹ́ẹ̀ mo sọ. ó bàjẹ́ mo jùyà ẹ lọ ẹgbẹ́ ìyá èèyàn ta ni yín ló máa ń sọ. Ta ni yín tẹ́ gba irinṣẹ́ mi? Ó káre ó wà lọlé ó lọ báyà rẹ ó bi léèrè. Ṣé o mú mi ṣeré ni? Olórí burúkú ni o mú mi ṣeré àbó. Wọ́n èmi ò rán pẹ̀lú gbàṣọ oṣù tó wọ̀ sọ́rùn yìí tó dàbí kó wà níjọ awo fún mi ní irinṣẹ́ mi. Kí ló ṣe? Kí ló ṣe kúntakúntè? Kí ló ṣe? Àlejò. Kí dáadáa? Màá gba irinṣẹ́ mi lọ́wọ́ ẹ̀ tí màá nínú ẹ̀ burú. Wọ́n fún mi ní iṣẹ́ mi jà. Bàbá mi kò lè bẹ́, ọmọ mi kò lè bẹ́, èmi nìkan mo lè bẹ́, bẹ́ẹ̀ ni mo bẹ́. Orí ẹ̀ ń bàjẹ́, olẹ́gbẹ̀yẹ, wò ó, níwọ̀n tó jẹ́ pé àti kékeré ní àléébù burúkú ó ti wà ní òṣèdá rẹ̀, o ò lè ṣoríire, kiri, o ò lè ṣoríire, àti kékeré làlébù ti wà nínú ìṣẹ̀dá mi lè ṣoríire. I rebuke it in Jesus' name. I rebuke it in Jesus' name. Kí ló lè máa ṣẹlẹ̀? Ta lè ní ìlú jẹ́?
bá padà máa wọlé bọ̀. tó o bá lọ délé gbé ọ. inú rẹ tó sọ̀rọ̀ mi o. tó o bá fojú wọlé ẹ̀bọ̀ra ó bọ̀ ọ́ láṣọ. ó yá fẹ́ ìwọlé. ajé ò kì í ṣọmọ ọ̀yá ire ló ń wọ́tọ̀ orí ògúngúlùsọ̀ ní ìfilé ẹni ń wá ṣe bùgbé wálé ó lè ní ẹ. ìwọ ò wá ajé ó sì dààmú láti ní rárá ṣé wọn ló lówó ẹwẹ. olè abojú kòǹgbàkòǹgbà wo padà lọ síbi tó ti ní kó wá ṣètùtù ajé bíi bẹ́ẹ̀ kọ́ ò lè là. ọlọ́mọ ayẹ kò pẹ́ kó tó yé wa aláti mú láì tẹ̀rẹ̀ bò gan mo roko mo rọmọ kékeré kan gbérígí kan tó gbàdá lọ́wọ́ mi àti mo rówó mo gbé dé ọ̀dọ̀ bàbá kan èyí tó wá interest mi jù bẹ́ẹ̀ tó yà mí lẹ́nu jù bẹ́ẹ̀ ni bàbá yẹn sọ fún mi lójú àlá pé ohun tó yẹ kí n ṣe mo ti fi sílẹ̀ láì ṣe pé kí n padà lọ wọ́n ti sọ fún mi wípé ọ̀nà oríire wà fún mi níbì kan òun ló sọ fún mi pé kí n má ṣe mọ́ yìí wọ́n dẹ̀ sọ fún mi lójú àlá ẹ̀ pé kò sí bó ṣe lè kórè mi ò lè wà òkè mi ì lè wà òkè kì í ṣe gbogbo èèyàn ló máa ló jẹ́ pé ọ̀nà táàrin náà ló máa rìn ọ̀nà àfi tí n bá padà lórí mo tó lè wà òkè. Bówálé. báyẹn sọ bẹ́ẹ̀. Bówálé nǹkan tó o gbéṣẹ́ mi òun ló fi lálàá nǹkan tó rosùn ló fi lálàá. Why do you always talk like this no? Kí ló máa ń ṣe ẹnu all the time no? Wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n lọ kọ́ nínú ilé. Á kí ló dé náà? Gbogbo ọ̀rọ̀ wa kàn dé máa ń mú bẹ́ẹ̀ yẹ́wú bẹ́ẹ̀ ní kókò tó nǹkan. Kí ló ṣẹlẹ̀ náà? Ha! Gbogbo ìwà tí máa ti Jésù bọ̀, gbogbo ìwà tí máa ti nǹkan kan bọ̀. Wà Násárẹ́tì náà ti bí ẹni. Àbúrò Jésù gangan ni ẹni. Kí ló le tó yìí? Ní kí ni? Wọ́n dídí sọ fún wa wọ́n jẹ́ ká mọ̀ pé kò sí nǹkan kan tó máa pa wá lára kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ipe ká gbìyànjú ká ṣe ayé mi ò wà òkè kò sí wàhálà ó ti yé mi o. ọkọ mi kò rí bẹ́ẹ̀ ṣé bí láti ìgbà tó ti gbé wa wọ́n ti jẹ́ kó yé wa pé nǹkan tá a bá rò sùn la máa fi lálàá nǹkan tó rò sí nítorí pé òṣìgbọ́rọ̀ bàbá òṣìgbé sọ́kọ̀ gogogogogogo òfun rẹ̀ nísinmi òun ní yẹ kó máa fi máa lálàá. ó dáa ọkọ mi ṣó fẹ́ gbọ́ ṣé mo pé mi sọ fún ẹ mo ló ti ṣe títí ẹ pé mi náà máa ṣe títí tèmi fún ẹ ṣé bí wọ́n sọ sọ́dọ̀ bàbá títí ẹ èmi á wá mú ẹ lọ sí nǹkan tó máa ń jẹ́ kí n sọ fún ẹ pé kó má wọ́ọ̀rì bó ṣe máa da èmi náà máa mú ẹ lọ síbẹ̀ bàbá tèmi gbọ́kànlé èmi náà máa mú ẹ débẹ̀ tó bá ti dọ̀la kó lè mọ nǹkan tí mò ń bẹ̀sẹ̀ láti jọjọ́ yìí. mo ti gbọ́ ẹ fún mi lẹ. ó dà Ọlọ́run á jí wa rè wàá mọ bíyàwó ẹ ṣètò tó ń rò nìyẹn bàbá.
ó gbé yẹn ó gbé sùn wọn lálàkàlà ó jẹ́ ìdáṣọ́ bọ́ra kó sùn. ó tún ti sọ̀rọ̀ tùnú fún mi nìyẹn o baálé ó sọ̀rọ̀ tùnú fún ìyàwó ẹ̀ ibi wọ́n lọ kọ́ èmi níyàwó abẹ́ẹ̀kọ́ kí n má bàa bínú. lórí tí mo ń jí tí mo ń pariwo lẹ́gbẹ̀ẹ́ ló fà ká ní pé mi ò pariwo lẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá mi sọ gbélé ìtọ́ sọ wò lẹ́bi ni mo fún ẹ chance gbogbo gbélé ìtọ́ ṣe. ọlọ́run àṣẹ ètò dà ó fi mí lẹ́yìn tí mo mọ̀ nìyẹn ó dàrú. bọ̀ wálé. ṣó máa lọ tirẹ̀ mọ́nu tọ́lẹ̀tì ní báyìí jẹ́ kó tún yọ sí ẹ̀ ń bẹ̀ òde lẹ́mìí báyìí. sórí o ti bẹ̀rẹ̀ sí sùúrù sùkúsù báyìí ọgbọ́n mi tọ́ ọ bá sùn lórí ibùsùn rẹ orí àtẹ̀lẹ́ ó jì síjọ́ kejì kí ni bọ́ ọ bá dájú báyìí náà máa dájú ẹyú pé báyìí kò ní í dára ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ sọ fún ọ yóò sì mọ ju ọ bọ́ ọ bá rìn láàrin ọjà tó ní láàrin ìgbàgbèdè yẹn ojú ọmọ dápàwọ̀ nìkan kò sì ní lọ tútù o gbígbóná ní ọmọ ròjọ́ lórí. kí ló dé. o èrí kankan gbóná nígbà tó lè mú mu kí lọ́wọ́ rẹ̀ wá lọ́rùn àgbè ọkẹ́ ẹsẹ̀ bọ́ọ̀lù tán ọwọ́ àkígbè òtútù àwọn ìyá mi tí mo ti fi ọ̀hàn kọ́ àwọn ọ̀kà kí ọ̀làkè alágogo dẹ kérekére tí mo ti fi ọ̀hàn kọ́ àwọn bàbá mi ti mọ̀ ọ́ ọwọ́ lọ fẹ́ sọ òsè kí ni ibi tí mo mọ̀ wọ́n ibi tọ́mọ ṣẹṣẹ ti ń rojú táyì ṣe ti ń bẹ̀rù ni àwọn orí ti ẹ̀ yọ wá tóbi rẹ̀ ká ní bí mo ṣe ń tì í sí gbà tá a dọ̀hún tí mo ní kó gba igbá kan kẹ́ ẹ̀ mú mi nú ẹ̀ ká lọ́ọ́ bá mú ni tí wọ́n ti kọ̀ tíyàwó ẹ̀ náà ti kọ̀tẹ́ mu ẹ̀ ti kọ́ rorò rù wo kì í ṣe pé òní lówó àmọ́ tọ́wọ̀ bá rẹ̀ mú obìnrin ẹ̀ wá kọ́ wá sí tutù tí mo ní ọ sí ó lè lówó kọ sọ́dọ̀ tó lè gbégbá ọ̀nà kan tó lè gbégbá nù. bàbá kí ni ọfẹ sọ̀rọ̀ ọfẹ tọ́wọ́ bá tún náà mi tọ́ sọ̀rọ̀ mi tó dúró sí i kélé gbé ọ lẹ́yìn kan bóde ní ìsìnkú rẹ̀ mú bí ẹ wá mo ní ọ dìde kó wo wèrè mo ń wò lórí ẹ̀yìn wèrè nínú lórí ẹ̀yìn lẹ́yìn kan bóde ní ìsìnkú rẹ̀ mú bí ẹ wá olórí ibú ẹni Nàìjíríà ẹni àjíkò òkú ìgbẹ́ ọjọ́ gẹ̀dẹ̀ ha lọ́rùn àtún ní kọ́fẹ̀ẹ́tì kájọ́ gẹ̀dẹ̀ lọ́rùn ẹ̀ orí kékeré tún sẹ́mọ lọ́nà fún mọ́rẹ̀ mẹ́tọ́ bá fẹ́ràn rẹ jù wá tó ọmọ pọ̀ fẹ́ ọdẹ́dúdẹ́nu ọ̀dọ́ ọmọbìnrin tó bá fẹ́ ọdẹ́dúdẹ́nu ni òrè mú wá bí bẹ́ẹ̀ kọ́ wo ikú rẹ ní tẹ̀lé ọ lẹ́yìn aláìmọ̀kan. lónìí Jésù yóò gbọ́ tà wá lónìí ọ̀rọ̀ Olúwa wípé béèrè a ó sì fi fún yín wá kiri ẹ ó sì rí ó ní kọ̀ọ̀kan ẹ̀yin yóò sì rí gbà sísá Janet ẹ̀ka tún sọ fún Olúwa lórí ti ìgbéyàwó tá a fẹ́ ṣe yìí Olúwa o àwọn abayọ ẹni jẹ́ wọn ò gbọ́dọ̀ ráyè nínú ayé tiwa ó yẹ sọ di àdúrà lórúkọ Jésù Kristi nípa ti ìgbéyàwó yìí àwọn abayọ ẹni jẹ́ wọn ò gbọ́dọ̀ ráyè láyé tí Jésù Olúwa wa. kí ni súnmọ́ obìnrin. ẹ ọ̀rọ̀ púpọ̀ mà yes ma ó tójọ́ mẹ́ta ti rí yín ti pẹ́ lórí òkè yìí. ẹ wo kọ́lọ́ ṣáà ti ṣàánú wa ẹ dájú nǹkan. gbogbo ajé irọ́ ẹgbẹ́ àtòkò omi olóyè jẹ́ kó wá sí ìmúṣẹ mẹ́ta ló kó jẹ́ kó wá sí ìmúṣẹ. àdúrà gbà o. ọmọ wọn gbogbo gbọkọgbọkọ Olúwa máa bá wọn ṣe ará ọ̀run kó máa sọ pa àwọn orúkọ olóyè gbàdúrà orúkọ Jésù. gbogbo ẹ̀mí ìbùkún tó ń jọba ní ayé mi àtòkò mi Olúwa yí mi padà Olúwa fọwọ́ agbára rẹ tún mi tẹ̀. sista Fúnkẹ́ ẹ ǹlẹ́ Ọlọ́run á dọwọ́ lé yín Ọlọ́run á dọwọ́ lé yín ẹ kú ọjọ́ mẹ́ta ẹ ǹlẹ́. Ọlọ́run náà ṣàánú mi èmi náà fẹ́ lówó má yẹ kó jẹ́ pé ìyàwó mi ló máa jẹ gàba lórí mi Ọlọ́run ṣàánú mi. ṣé ìwọ rò pé àdúrà ẹ lè gbà mí bá o gbọ́ pé mo ń bọ̀wọ̀ Ọlọ́run dá ló bọ̀ lóhùn tó o bá fẹ́ jí adé orí gangan lórí ìyàwó ẹ̀ tó o fẹ́ lówó lọ́wọ́ wàá tẹ̀lé mi ni. lọ síbò. já lọ. gbà ìkòkò ajé ẹ̀ ní láti jí adé orí kó gbọ́dọ̀ kúrò lákàtà ẹ̀ kó dẹ̀ gbọ́dọ̀ fọ́. Galon.
ẹ máa yọ̀ ẹ máa yọ̀ nítorí pé ògo yín ti dé ìbùkún yín ti dé ayọ̀ yín ti dé ó ti súnmọ́ tòsí ẹ wo ògo yín lélẹ̀ ẹ máa yọ̀ ẹ wo ẹ má sáré kankan kiri o ẹ fọkàn balẹ̀ ṣé gbọ́ ẹ má ṣe nǹkan tí inú Ọlọ́run kò ní dùn sí. ẹ wo ẹ ṣeun pásítọ̀ èmi náà mọ̀ pé ògo wa ti dé o máa tó tẹ̀ wá lọ́wọ́ ṣe rí agbára tí Ọlọ́run fún yín lágbára Ọlọ́run kò ní dìbàjẹ́ òkè báyìí ni èmi yín máa lọ ṣé bí mo sọ fún ẹ mo ní tàbá débi mo ládùúrà wa máa gbà bọ̀ wálé ẹ máa ṣeun gan máa dúpẹ́ o ṣé bí nǹkan tẹ́ sọ yìí ó ti yé mi ó dẹ̀ yí ohun tó jókòó yìí náà àbí ṣé bójú ọyẹ́ wádìí ẹ ṣeun pásítọ̀. kí wàá ló lè ṣe wọ́n mọ́ bí wàá frustrating. Well, hello, sir. Yeah. Mo ti wo yín bọ̀ láti kí ló ṣe mọ́tò yín sà? Machine yìí ló ń fún mi problem gbà tí all of a sudden ó kàn múná lọ mi ò kàn dẹ̀ mọ̀ nǹkan tó ṣe mo ti wà bí over 4 hours. Mo wo bẹ̀yẹn mi ò rí nǹkan tó ṣe o. I don't know. Funny enough, this machine is giving me problem. Can you imagine that? Irú mọ́tò yìí? Yes. Well, àwọn boys tó ń ṣe mechanic ẹ̀ wọ́n dẹ̀ wà ní down the street in there. I'm a stranger here. This is my first time here. Because even usually more mechanic come. I think when machine here for me problem by Irina. This is the first time to have for me problem. Okay. Can you imagine that? Irú mọ́tò yóò dẹ̀ ṣe mọ́tò tó lè máa tó lè fún yan wàhálà. That's it. Bóyá ká sọ pé engine fatigue ni kò yé mi because gbogbo tó wà bí ni mo ti yẹ̀ wò ní kọ̀ọ̀kan fínífíní over 4 hours ni mo ti wà bí báyìí over 4 hours. Sorry sir. Yes. Orí battery ti yọ sílẹ̀ ni sir. Ẹ ò notice rárá o. Battery. Yeah. Orí battery. Ṣé battery lórí ni? Ìtọ́ pè lórí battery gangan rèé. Okay. Ó ti yọ sílẹ̀ kúrò ń bẹ̀. Ó yọ kúrò. Sí bóyá fẹ́ ṣiṣẹ́. Ìyẹn dẹ̀ lè jẹ́ kí mọ́tò máa start. Ó ní sà. Ẹ wò mo ti ń wo náà pé irú mọ́tò yìí kò yẹ kó sí nǹkan kan tó máa ṣe yìí. Bóyá ẹ ò notice pé ó máa ń yọ fún rẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ti yọ sílẹ̀ ní sà. Tí ò bá jẹ́ minor fault báyìí. Ẹ sà ẹ kàn help me ẹ start ẹ̀ náà káwò náà. Are you sure? Ẹ kàn start ẹ̀ náà. Ẹ bu náà sí lórí sà. Are you sure? Yep. This machine. Wonderful! Sherry sir. Fantastic! Mo sọ fún yín sir. God! Orí bátìrì yẹn ló yọ sílẹ̀ sá. Irú mọ́tò yóò lè. Man! Are you a magician? Wow sir. You must be a magician. Because over 4 hours ni mo ti wà bíbẹ̀ tí gbogbo èèyàn kọjá tó dá sí mi rárá. Mo ti wá nǹkan tó ń ṣe tí mi ò rí. Rárá orí bátìrì yẹn ló yọ. Orí bátìrì yẹn ló yọ. Ó kàn yọ ẹyin lẹ́yìn notice pé orí yẹn ó ti máa yọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣé o ti yé yín? You're wonderful. O lè mọ rírì oore tó ṣe yìí. I'm telling you, this machine fucked me up. Ìwọ ló gbà mí lọ́wọ́ ẹ̀ sí now. Ó máa ṣoore fẹ́yàn kan lẹ́ni o. I must compensate. Kò ń ṣe big deal. Lórí ẹ̀kan ìjọ ọmọ kan. Lójú tiẹ̀ kò ń ṣe big deal ní lọ́dọ̀ mi. Jọ̀ọ́ bó ló ń lọ. Òkè yẹ̀kẹ́ ni mo ń lọ bọ̀ mo fẹ́ gba shortcut ń bí ìdè. O ò ní gba shortcut. Okay? Màá gbé ẹ dé òkè yẹ̀kẹ́. Okay? Yes. Màá wá compensate for this thing tó ṣe tó rò pé little lójú ẹ. It's big. Come on, go inside. Enter the machine. Enter. Come on. Lórí bátìrì lásán. Yes. Ẹ ṣe gan sa.
sometimes. You're a wonderful person. You are a wonderful person. Ibo ni bàbá ìwà lè gbà lọ́nbí? Ṣé mi ò ní máa lọ báyìí kí n má kàn gbé ọkàn mi lórí òfò lásán? Ó lóun máa ṣe mí lóore ló sọ. What? Ẹni pé kí n dúró ń bí pé ẹ̀ ń bọ̀ pé ilé yín ò jìnnà sí ibi. Mo rẹ̀ ó táyà ti lọ nǹkan bí 30 minutes tí ẹ ti lọ. Mo ní kíkọ trace yín lọ pé bí a kì í ṣe kó bí ẹ ti gbàgbé mi síbi pẹ̀lẹ́ fẹ́ surprise me. Why are you worried? Why? Oh no, you don't have to be worried. Kí ló ń ṣe ẹ́ tó ń worry? No, ní láti worry. Rántí pé o ṣe mí lóore. Mo wá sọ fún ẹ pé màá san ẹ́ ní ẹ̀san rẹ̀ tó ṣe mí. And that is why we are here. So why are you worried? No, relax. Okay? Relax. Here. Shit. No, open it. Open. Mi lè ṣí sá. Oríṣi sá. Kò lè ṣí. Àfi tí n bá fún ẹ ní password ẹ. Okay, ó ní code tó lè fi ṣí. Tí mi ò bá fún ẹ ní code ẹ, ó lè rí ṣí. Okay? So, give me your phone. Your phone. Call this number. Bá ti pè nọ́mbà yẹn, èmi ni màá dẹ́ lóhùn. Màá fún ẹ ní password tó máa fi ṣí. Bye. Lórí pé orí bátìrì ẹ yọ mo lè bá gbá orí bátìrì pẹ́pẹ́pẹ́ mọ́tò dẹ̀ ṣiṣẹ́ ó dẹ̀ ló ń fẹ́ ṣe mí lórí ó lóun máa surprise mi ohun tó lóun máa ṣe fún mi ò ní portfolio tó gbé fún mi ní. Bọ̀wálé ibi tó ti rìn kiri ó lè má yẹ kó gbé wá sílé o ẹni tó mọ̀ rí ó gbé bọ́ọ̀sì yẹn lọ́wọ́ ó dẹ̀ gbé bọ́ọ̀lù lé tó lọ́kọ́ tó lè dà. Ó láyé méjì ló wà ó láyé dáadáa àtayé burúkú ó láyé olówó ló wà and we all know that pé tó bá wà òkè ní kọ́ńtì yìí ayé dáadáa ló wà lẹ́bù táwa wà yà òsì láyé tó dáa ayé burúkú other side yẹn lèmi wà ó dà kó ló mọ lẹ́bù ayé tí mo wà tó fi ní ìkún fẹ́ help mi. Ìwọ ọmọkùnrin kò wá ń ṣe nílé ló ti máa ṣe bọ́ọ̀sì bẹ́ẹ̀ mo sọ ó yá gbé. Kí ló dé tó sọ̀rọ̀ báyìí Fúnkẹ́ ní sùúrù náà adé máa sọ gbé wá tí máa bínú o tiẹ̀ ń try láti understand èèyàn fún ìṣẹ́jú kan ṣé mi náà jẹ́ wèrè ni ṣé mo jẹ́ ọmọdé ni kí ló tiẹ̀ dé gan gbogbo ẹ̀ wá dẹ̀ ti máa bínú wá dẹ̀ ti máa bínú kí ló ṣẹlẹ̀ gangan torí mi ò pé rárá ni ẹ̀dẹ̀ lówó lọ́wọ́ mi dẹ̀ ni pé kórìí máa pé rárá àbí kí ló ṣẹlẹ̀ gan. tó bá ti bá bọ̀ ń bẹ ìwọ ló mọ ojú àjà ṣíṣó ti gbọ́ ṣí. Wo bí mo ò lè ṣe é sìn ó sọ pé tí n bá ti délé ó ní màá béèrè password lọ́wọ́ òun password tí n bá béèrè yẹn tó bá sọ fún mi ó ní màá fi ṣí bọ́ọ̀sì ohun tó sọ fún mi nìyẹn. Bọ̀wálé password orí bọ́ọ̀sì ṣé o ti mọ̀ pé nǹkan bí ìgbà ẹni bọ́ọ̀sì ṣá. Nípa kí ni. ó dà ọkùnrin sọ tèmi o. wo kò sí wàhálà ọmọ máa kú ọmọ máa yè ìkan la máa bá ń bẹ̀ gbogbo tó máa ṣẹlẹ̀ àjọ máa fojú ara wa rí ni. Ní kí ni
wo bí ẹni tó bá wà láyé tí o bá ti lè take risk problem ni kó lè la kó lè lu ohun tó bá wà bẹ́ẹ̀ kájọ fojú ara wa rí kí ló lè nu pé ká pé òun ká bá password bẹ́ẹ̀ wọ́n wí ọ̀dọ̀ ọ̀dà èèyàn tó ti rí bí mo ṣe rí o bẹ́ẹ̀ nípa o ti rọ́ọ̀ ayé mi tán ni ìwọ kọ́ ló nípa máa ṣoríire next week àmọ́ bóyá òun rè. ẹ ló sà mo ti wà ń lé ní sà ok torí password ni sà ok sà bẹ́ẹ̀ sà 3 ẹ mọ gbọ́ 3 6 9 3 6 9 3 6 9 mo ti tẹ hello sir sir. Fúnkẹ́ kí ló dé? Tèmi ni kò rò má ṣe. Sunkún